ọ̀rọ̀ mufti ọ̀rọ̀ làkàì mẹ́mẹ́ tí wọ́n fẹ́ bá wa sọ kẹ́ẹ̀dẹ̀ dìímú ẹ jẹ́ káwọn èèyàn gbọ́. Bàbá wa ìmáàmù níwò wọ́n lọ síbi mufti kangaroo tí wọ́n ṣe nìbàdàn. Ẹ̀yin kan wá ẹ̀yin àtọ̀pọ̀ ẹ̀ ń ta ẹgbẹ́ ó ṣe lílọ ọbẹ̀. Ìmáàmù wo lílọ ọbẹ̀ wọn kò ní mẹ́nì torí jókòó gangan fúnra rẹ̀ gangan òṣèkéde kò ní mẹ́nì. Àdá ìmáàmù wo kó tó lọ ọlọ́gbàṣẹ lọ́dọ̀ bàbá wa Olúwo. Bàbá wo Olúwo sì fẹ́ fi àṣẹ kalẹ̀ wọ́n fẹ́ gbà. So ìmáàmù ń bẹ́ẹ̀ báyìí bàbá wa Olúwo pè mí wọ́n kọ bàbá Waziri náà ká pé bàbá Waziri wọ́n bá wà nídìí fóònù nígbà tí wọ́n ń pè wọ́n ìmáàmù ò ní lọ torí tí bàbá Waziri bá sọ lèmi náà sọ. Bàbá Waziri bàbá wa Olúwo wọ́n ń pè wọ́n tí wọ́n sọ fún mi pé àwọn ń pè wọ́n lọ́wọ́ ìmáàmù ń bẹ lọ́dọ̀ àwọn láàfin báyìí o bẹ̀tù bàbá Waziri ò gbé torí wọn ò sí nídìí fóònù gbà ẹ̀. Èmi wá ti gbé wọ́n á bi mí léèrè pé mufti ṣé kí ìmáàmù lọ síbi prógámù tí wọ́n fẹ́ ṣe ń bàdàn láti yan mufti mi. Mo ní kò dé mí ní ẹ̀yin lọ́ba ọba lọ́yẹ̀ èmi ní mufti ẹ jẹ́ wọ́n yan mufti wọn káwá ohun tí ó ṣe ẹ jẹ́ máa mú ọ lọ torí aslan ó yẹ kí máa mú kó sọ pé wọn ò lọ ni kò yẹ kó wá gbà yọ̀ǹda gan ẹgbẹ́ mi nìsín mú gbà tó ti wù láti lọ torí pé tá a bá ní kọ́mọ̀ náà yọ̀dà bẹ̀rẹ̀ pé bóyá aka ìtẹ́fẹ́ ṣe ohun àkàkún kódà àwọn èèyàn wá ń pè mí lóríṣiríṣi pé ẹ jẹ́ ká ṣe prógámù kan ká fi pa prógámù wọn rẹ prógámù wọn rí ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ tá a fẹ́ máa parẹ́ tá a ṣe prógámù tá a fẹ́ máa parẹ́ ẹ pé tá a bá ṣe prógámù kan lásìkò yìí tá a ṣe against wọn ìtumọ̀ ẹni pé prógámù tí wọ́n ṣe ó dùn à àlànà àbí àṣẹ tàwa náà against wọn prógámù wo dùn à ìdí mẹ́rin ni òfin dùn á tí ò sì lè dùn á láíláí nítorí ìdí mẹ́rin wọ́n lè gẹ́ẹ̀tì mẹ́rin láíláí. Ṣé prógámù tí wọ́n ń ṣe tó pàrọ̀ àbàrà gan wọn àmọ̀ pé ẹnìkan ń ṣe prógámù wọ́n fi sínú fi tẹ́sà pé Bọ́lá Ahmed Tinubu ń bọ̀ kọ̀ wá kọ̀ọ̀rán èèyàn wá wọ́n sọ pé camouflage lásán nìyẹn. Àwọn tó ní Bọ́lá Ahmed Tinubu wọ́n máa sọ fún Bọ́lá Ahmed Tinubu kò gbọdọ̀ dé ẹ̀wọ̀n àbí ìgbà tí ẹ fẹ́ yẹpẹrẹ Bọ́lá Ahmed Tinubu ní ibi prógámù yẹn gẹ́gẹ́ yẹpẹrẹ ní. Náà gbogbo ẹni tí bá ń bẹ níbo ibi tó bá rí ọwọ́ ọgbọ́ dáadáa lónìí mo fẹ́ sọ kó kílẹ̀ kí point mẹ́rin kó yé yín. Ìdí tí prógámù yẹn fi jẹ́ kangaroo useless kò nítumọ̀ ẹgbọ́n mẹ́rin tí mo fẹ́ sọ yìí kẹwàá dáa bóyá mo ọ̀rẹ́ ìtìmọ̀ sọ pé kò nítumọ̀ kò ṣe kọ̀dá ká reply rẹ̀ gan yọ̀dà bẹ́ẹ̀ pa gangan àmọ́ tá à ń ṣe. Kí lẹ ro mufti wa sí àfi mufti wa bá wọn jà. Number 1 ní wípé lẹ́yìn ọdún mẹ́rin tí wọ́n yẹ̀ mí mufti làwọn tó wá ń wí láàrin tiẹ̀ ní ìsìn wọ́n mọ̀ pé àbúrò mi mufti yẹn ó dé lẹ́yìn mi ó dé ní so ó yẹ kílà yóò kílà nígbà mọ́ jẹ́ tèmi tán láti wí láàrin tiẹ̀ ó lóò ti wé tiẹ̀ tààtù ti rẹ́gísítà rẹ̀ lẹ́yìn ọdún mẹ́rin lẹ́yìn tó wá dé àbúrò mi nìyẹn ẹ jẹ́ kó máa operate bọ̀. Number 2 ó náà ní pé mufti gangan fúnra rẹ̀ mínísítà àti kọmíṣánná yẹn ni nínú ìtàn títí dì ìsìn ẹni tí máa ń yan mufti ọba ni ẹni ọba ní authority méjì ní bẹ́ẹ̀ Nàìjíríà ìkájú kan lọ ni the normal authority ti ṣe government authority kékeré kàtàkù náà lọ authority ọba níbo ni rábítà àbí ulama ò ti yan mufti kò síbẹ̀ ní àgbáyé àfi Lágége àtàwọn bàbá arábítà ẹgbẹ́ ni wọ́n ẹgbẹ́ àwọn tí wọ́n ríra wọn kìí ṣe ẹgbẹ́ gbogbo àwa mùsùlùmí kìí ṣe ẹgbẹ́ gbogbo lèmọ́mù mùsùlùmí over 90% mọ́sálásí nílẹ̀ káàró òjìrí ọmọ kan ṣẹgbẹ́ yẹn wọ́n àdẹ̀ jàǹfààní kan wọ́n àrí tí wọ́n àṣẹ pẹ̀lú wọn bí wọ́n tó ṣe wà rábítà àwọn ìmìnà tó láwọn èèyàn mi ń bẹ̀ bó ṣe láwọn èèyàn kan tó kún wọ́n lè dé rábítà lẹ́lẹ́ bẹ́ẹ̀ ṣe rí àwọn ìrìnà àwọn náà ń control league of imam kan bí irú àwọn náà ṣe ń control ti àná ẹgbẹ́ lásán ni ẹgbẹ́ yẹn lọ́wọ́ àyàn mufti rábítà àná bẹ́ẹ̀ kéde pé mufti rábítà
ẹ̀gbọ́n mi sìn kìí ṣe mufti ilẹ̀ Yorùbá ṣùgbọ́n wọ́n kàn fi táìtù ilẹ̀ Yorùbá sí láti fi tọ́ wa sọ́wọ́ ayẹ káṣe tọ́. dáṣẹ́ ẹlẹ́ẹ̀kejì. ẹlẹ́ẹ̀kẹta ìyẹn kílẹ̀ dáadáa kí n pé ẹ̀ ń bínú tí ń bẹ́lẹ̀ ní àbẹ́wò ṣẹ́rí Olúwo ilé kan bẹ ń wò bí tán pẹ̀ ní ilé àlìkàlì ṣe gbogbo yín mọ̀. ǹjẹ́ ń pè mufti gangan oyè mẹ́rin ni tí ó split kúrò lára ẹnìkan bí ìtàn ṣe ń bọ̀ bá a ṣe ń pọ̀ sí bí nǹkan ṣe ń develop sí lóye yẹn ó ń split ó ń já ó ń pín oyè kan náà sí ni. oyè aláwọ̀kọ́ ni oyè ar-Rasul tí sàfà wa Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. So ar-Rasul yẹn òun là mẹ́rù wa lọ́jọ́ òun. So Rasul ni ó dé ní àbíṣẹ́ mú lọ. ẹlẹ́ẹ̀kejì Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní mufti lórí istiftah wọ́n máa bi léèrè ọ̀rọ̀ ẹ̀sìn òun ni ó sì ṣàlàyé tóró náà lọ́mà ní ń kọ́ àwọn tí ó mọ̀ ó di méjì àbí. ẹlẹ́ẹ̀kẹta yín kankan náà ni alikọ́ọ́dí mufti náà ni kọ́ọ́dí níbẹ̀rẹ̀ ṣe mẹ́lẹ̀ta tó yẹ yíwáyé ar-Rasul al-mufti al-qadi sẹ́mẹ́lẹ̀kẹrin al-imam alikini o al-imam mẹ́rẹ̀ẹ̀rin ara ẹnìkan ló wà tí ṣe Muhammad sallallahu alaihi wasallam. ṣùgbọ́n sẹ́mẹ̀ pé bó ṣe wà lára ẹnìkan kò sí máa gbé kò pọ́sìbù kọ́ wà lára ẹnìkan lọ. Number one, Muhammad ti kú sí Rasul mọ́ ẹnìkan tọ́ka lè máa dé ilé Rasul ẹ lè pè ní amir àbí ẹ lè pè ní mursidu ẹ lè pè ní sheikh kọ́sá jẹ́ pé irú ntánà bí n ṣe lòun náà ṣe kéde o ní í ṣe ó kọjá lárí ẹ pé. Number two, látòjú ayé ànábì gangan gbàtẹ́rò ti pọ̀ kìí ṣe gbogbo èèyàn tó ní wọ́n máa béèrè ìdájọ́ ẹ̀sìn lànàbì lè máa àtẹ́ǹdì sí bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ sórí pa bẹ́ẹ̀ ìtàn gbogbo ẹ bá nu ọ̀pọ̀lọpọ̀ tí a ìgbé kìí sànàbì nìkan ni mufti àwọn mufti tó pọ̀ bíi Mu'az bunu Jabal mufti Maka bíi ifu Abubakar radiyallahu anhu Sayyid bunu Thabit kọ́ ni ọ̀nà mufti lọ́wọ́ Ibn Abbas kódà Sayyidina Umar radiyallahu anhu ọ̀nà mufti ni lójú ayé ànábì gàgà fúnra rẹ̀ táwọn èèyàn máa béèrè tí wọ́n máa ń ṣiṣẹ́ irú tí mufti ṣe kéde o tí ń ṣe lójú ayé ànábì tó báwọn èèyàn ti ń pọ̀ náà kéde tí mo fi tú ìtàn wò báyìí bó ṣe wáyé ìgbà tó wá yá báwọn èèyàn ṣe wá ń pọ̀ wọn pé ọ̀dà adájọ́ máa wà ní kóòtù mufti ìwọ máa sọ gbogbo tẹ́ wá ti béèrè máa ṣàlàyé ẹ̀ fún wọn ó ti yé nìsín ìmáàmù wọ ọdún mọ́sálásí lásán ṣe pé gbogbo àwọn àṣàmẹ́tì yẹn ti yàtọ̀ síra wọn náà bẹ́ẹ̀ kọ́ ni adarí gbogbo ìlú kó wà lọ́tọ̀ òun ni ó wà yẹn adarí gbogbo ìlú yẹn ti ṣe ipò tánàbí wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí sàmírùl mùmínìn òun náà máa wá yan mufti òun ni ó yan kọ́ọ́dí òun ni ó yan imam náà bàbá imam ìlú Òwò kò yẹ kó wulẹ̀ béèrè pé sọ yẹ káwọn lọ tẹ́lẹ̀ wọ́n máa ti béèrè wọn tí wọ́n á ti kó ẹ̀sẹ̀ sí mi ẹsẹ̀ ẹrù pé ntọ́gbọ́gbọ́n bí kí wọ́n sọ pé ẹ má lọ èmi ni wọ́n ti ṣe o tí bàbá Waziri bá sọ pé ẹ má lọ àyìn sọ pé tí bàbá Waziri sọ ló sí kíni tó lúwo náà bá sọ pé má lọ ní sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n ti tì sí mi pé yóò wà jẹ́ pé mi mo ní kọ́ má sí kíni ní tí wọ́n sì ń jẹ́rìí kò nítumọ̀ kankan sí a kò pa wá lára kankan ní táwa jẹ tó yé èmi sí kò ó yàtọ̀ gédégbé mufti táwa jẹ ó yàtọ̀ gédégbé sí mufti wọn. Wọ́n ní ọ̀tọ́rìtì Olúwo ní kó sí ọba náà lẹ́kàárọ̀ òjìire kó sí ọba náà lẹ́kàárọ̀ òjìire ọ̀yàn kọ́ dírí Olúwo náà lọ́kọ́ yàn ẹni bọ̀ tẹ́ bá tún rí lẹ́yìn Olúwo ni ilé wọ́n sì ń bẹ ilé kọ́ọ́dì wọ́n ń pè ní káálí ilé àlè káálí ọ̀ ń bẹ ń wò dòdò lónìí ìnà ọ̀dà láti upgrade ẹ̀ ni wọ́n fi lọ yọ mufti jáde síbẹ̀ àtúnjẹ kọ́ọ́dì náà àtúnjẹ kọ́ọ́dì ó wá lè má jẹ́ òun. Now, báwo ni Islamic system ṣe máa ń formulate báwo la ṣe máa ń fọ́ọ̀mù ẹ̀ báwo ni Islamic structure ṣe máa bẹ̀rẹ̀ bí ṣe máa bẹ̀rẹ̀ náà ni pẹ̀lú ọba tó bá ti dìde báyìí ẹjẹ́ nìṣẹ́ àbá rí ọba gbé kalẹ̀ tọjọba wa bí ó ṣe bẹ̀rẹ̀ ńlọrin náà ibà àfáà ni Alimi ọmọ rẹ̀ Abdulsalam ni wọ́n á fi jẹ ọba lẹ́yìn ikú ẹ̀ lẹ́yìn
bẹ́ẹ̀ náà sì ni àfáàwà Usman bonu Fodio bẹ́ẹ̀ náà ló náà ṣe bẹ̀rẹ̀ ó kọ́ fi dáwọ́là lélẹ̀ ní Sokoto abẹ́ẹ̀kọ́ ni ẹ̀dàkùn gbogbo olú yòókù kí ni wọ́n ṣe wọ́n gbà fún abẹ́ẹ̀kọ́ ni Olúwo gẹ́gẹ́ bí ẹni táníyàn rẹ̀ dáa ó ní òun fẹ́ ṣe ó dẹ̀ pè mí sí ààfin gẹ́gẹ́ bó ṣe kọ́kọ́ pe àfáà mi ọ̀gá mi Al-Wazir support èmi náà support wọn ní káràn wọn lọ bí ó ṣe yẹ kí sísítẹ́ẹ̀mù yẹn ó rí gan ká fún àwọn onímọ̀ rẹ̀ kí ẹ ṣe kó mú wa látọ̀pọ̀lọ ara rẹ̀ níbàámu bọ́ bá ṣe wà nù Islam gàgà àwa ṣàlàyé ẹ̀ fún lémi àti bàbá Al-Wazir ẹ dákun sọba kan ṣáájú èyí ò ní téèyàn bá pe irú àwọn ṣe pé ká jẹ mufti ń bẹ sọyà àtàkù ẹ rò pé Islamic State àti ń retí tipẹ́tipẹ́ ẹnìkan ti start ẹ̀ ní ìwò sì ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó fẹ́ upgrade ó fẹ́ complete ẹ̀ ní ẹ̀jílẹ̀ tó lómi sìn so normally bá a ṣe kéde rẹ̀ gbogbo àwọn tí wọ́n dá pátá tí ẹ̀tanú ọ̀dà wọn láàmú gbogbo náà support wa kódà tẹ́jà fà fún mi nínú ilé àti níta bí gbogbo Federation of Alusunna ṣe tóun wọn tako wa gbogbo tó jẹ́ èèyàn gidi pátápátá tí ò ní sọ́tẹ̀ kò sí ẹnì kankan tó tako wa kò sí ẹnì kankan tó tako wa síbẹ̀ náà lẹ́kọ̀ọ́ bí ṣe máa bẹ̀rẹ̀ náà nù ẹ wá mọ̀ gbọ́ sẹ́yìn pé àyẹ gbogbo ẹ̀ akànyẹ wàzírò àṣeyẹ olúwo sì pera rẹ̀ ní ẹ́míà tó yẹ tàbí gbogbo ẹ̀ à ń retí iṣẹ́ ẹ̀sẹ̀ pé kì í ṣe ẹ̀kan náà ni ó dùn tán à ń retí gbogbo àwọn ìlú yòókù òjò ìwà káwá fún àwọn yòókù sí ìlú yòókù níbàámu ẹni tó tó ó ṣe kí ló dé tí mufti àti wàsíìrì fi jọra yàn àlùwàsíìrì ní mójútó gbogbo ọ̀rọ̀ ẹ̀sìn mufti tó bá jàlàyé ẹ̀dánilẹ́kọ̀ọ́ níbi ọ̀rọ̀ ẹ̀sìn nìkan ni kéèyàn mọ́ sí kẹ́ni àìdẹ́kọ́dẹ̀ gbìyànjú àti kọ́ńtàtì gbogbo àwọn alálàáfà ní táwọn alálàáfà bá sọ làwọ́ wà sọ jáde ẹ ti kẹ́ nìsín méjì ló ṣe é yànnà ó dìgbà tí gbogbo àwọn èèyàn bá padà rí pé torí a ní ìdí ìlú a sì ní ìdí ọba tá bá fẹ́ fọ́ọ̀mù Islamic system irú tí ń bẹ nọ́ọ̀tì tẹ́ ń jàǹfààní rẹ̀ before kéèbò tó dé wọ́n sì tún ń jàǹfààní pé àwọn ọ̀gbà kéèbò parí tẹ́yẹ́yẹ́ ìbò pàgbára lọ́wọ́ wọn lóòótọ́ o ṣùgbọ́n wọn ò pa structure yẹn rẹ ló ń jẹ́ kọjá wípé Islam ó ń jàǹfààní níbi èyíkéyìí ìjọba téèyàn ọba ṣe north lọ́wọ́lọ́wọ́ ní ìsìn Sókótó a ní kíní ti bẹ̀rẹ̀ gbogbo mọ́mọ́ mọ́sálásí jímọ̀ pátá ibùgán ọ̀pọ̀lọpọ̀ mọ́sálásí alátìbí wọ́n ti ń gbowó oṣù báyìí ìtàn náà ń bẹ́ ń bì táwọn ẹ̀ bá sọ̀pọ̀tì wálé lórí gbogbo máàmù ni ó gbowó oṣù náà gbogbo máàmù ni ó gbowó oṣù bí ẹ̀dínlẹ̀ láìlẹ̀ àbí especially gbogbo àwọn abitọ́ pé mùsùlùmí ló níbẹ̀ Sókótó láì ti ń gbowó oṣù ẹ̀dọ́wọ́dé kọ̀tẹ́ náà kọ̀tẹ́ lọ́rùn ti ẹ̀rù àwọn gbogbo mọ́sálásí ni ó sì máa ní project tí wọ́n máa gbé wá ó ti ṣẹlẹ̀ ní Sókótó báyìí a sì pọ̀ débẹ̀ ẹnu wọ́n di ìbò wọn síbi tó wọ́n ìbá tẹ́ di ti Bọ́lá Ahmed Tinubu tá a di ìbò wa àwọn di ìbò wọn sódù kan àwọn di ìbò wọn sọ́nà mẹ́ta sáà tún bí àbá gbé nígbà kan ní ìdí ni pé ká ti ọba wájú bí ará nọ́ọ̀tì náà ṣe ti ọba síwájú ará nọ́ọ̀tì fọ́ọ̀mù organisation méjì láti fi control structure wọn aláwọ̀kọ́ Jama'atu Nasrul Islam lẹ́yìn náà wọ́n Supreme Council for Islamic ọba ni wọ́n ti síwájú ìgbà tó lùwò tí ló fẹ́ ṣeun àkùnlọ́wọ́ ẹni tó bá nílà àká yóò ti gẹ́ẹ̀tì bí kíní ẹ̀ ṣe ń bọ̀ and then lọ́nà méjèèjì èyí tó lùwò gbé kalẹ̀ yìí ọ̀n sàájọ ni àwọn atẹ́sí yẹn mufti kò sí bẹ́ẹ̀rẹ̀ bàbá wà sí kò sí ìlú kan tí ọmọ wàzírù ò sí àbí ibo lọ́wọ́ àti òsì ọmọ Islam ni kọ̀dẹ̀ sí ìlú kan tí ọmọ tààwùn ní òsì gíní tí ó sí tí ẹ bá ti ẹ̀ta àwọn bẹ̀ ẹ bá ti rí Islam bí bẹ̀ tààwọn náà rẹ̀ sí gíní lẹ́rí bẹ̀ àtàwọn súnà mi tí èsì tààwọn nù tẹ́mi rẹ̀ dá sí kí ètò Islam dìde àdìtọ́ yẹ fún yóò kálukú wa ni pé bàbá wa wò yí pé ṣé afẹ́ jẹgàba lé àwọn abáyé lé yín kábèrè owó a sì fọ́ọ̀sì yín ṣe yẹn kan ìpèpè lọ́wọ́ lẹ́fù pèpè lọ́wọ́ akànfẹ́ kẹ́jẹ́ kẹ́mọ̀ pé ìpèpè yẹn ní point tó ti ṣe kéde o tó ti start gẹ́gẹ́ bí normal point tó yẹ kó ti ṣe kéde o tó ti start kò lè start látàgége torí pé ibìkan ti start kí agége tó máa jẹ́ agége ọba ló sì start mẹ́ agége fẹ́ jẹ gàba lórí rọ́bìtọ̀ ni kò sí tó burú bí kò jẹ gàba ká pé ẹni tó fẹ́ jẹ gàba kì í ṣe irú ẹtí mẹ́mẹ́rin sàn kágbérú àfáwà sáwọ́ bá ń bá ní kò sí ẹni jẹ gàba á kóra wa tí wọ́n á jọ sí gbogbo tó bá fẹ́ ṣe
bẹ̀tẹ̀ ẹni tí ó ń bú sàbé tó wá tó lọ jẹ mufti tí ó tẹ́jọ máa bú sàbé mufti tọ́pọ̀lọpọ̀ ń pè ní síà ṣọ́ wá dàrú ni mo fẹ́ pé wọ́n bá wo pọ́ìntì mẹ́rin ó ti pé ìyàtọ̀ tí ń bẹ láàrin èmi àti wọn ẹgbọ́n mi sì àwọn ọ̀rọ̀ ajẹ́ gàba lórí yẹn àwọn ń pèpè ni àwọn èèyàn dẹ̀ dáhùn rẹ̀ kẹ́ gbọ́ dáadáa ó lè tí mo sọ ìgan ó lè mọ́tò tí iye tó ní mi sọ̀rọ̀ tán èyí tó sọ ní ìgbà míì tí ó tó fi yé ìpèpè tó dìde hun ẹ wá ní pẹ̀lú ariwo tó wá dálẹ̀ ariwo nǹkan rẹ̀ kọ́ dálẹ̀ nítorí pé wóróworó ní ilẹ̀ Yorùbá wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ bá fẹ́ tó ariwo pọ̀ because kò sí ìdarí kankan ìdarí ti pọ̀ ju oríṣiríṣi ló ní ìdarí tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ tẹ bá tí wọ́n fẹ́ gbé ètò kalẹ̀ ẹ̀ nídìí ọdún tó pẹ́ ẹ̀ sì gbọ́dọ̀ bẹ̀rù ibi tẹ́ fẹ́ gbé ètò kalẹ̀ ẹ̀ gbọ́dọ̀ ní Madina structure Madina ní nǹkan ti start gbogbo ìlú yòókù jọ ìmọ̀ ni Sokoto ní ti north ti start gbogbo ìlú yòókù sékéne ọjọ́ ìmọ̀ ni ibo ni ọba ti wá start ṣé rábítà ni ó ti start ni ṣé rábítà bá fẹ́ mọ̀ jẹ́ rábítà kí rábítà ò padà wá kọ́ wá sí dáadáa pẹ̀lú olúwo ẹkùn lọ́wọ́ ẹjọ́ ṣe bẹ́ẹ̀ bá ní kò rí bẹ́ẹ̀ á máa bá ti á lọ ẹ̀yin náà máa bá lọ tó bá ṣe pálábòsí bá níyà ọlọ́run ọ̀dà pápá yẹn bá lábòsí ọlọ́run ọ̀dà àwa o kọ́kọ́ rábítà bá jẹ́ pé ọba jẹ́ rábítà kò gbọ́dọ̀ declare àwọn tí ń bú sàbé lórí àwọn àbí wọ́n fi hàn joyè ìjọ tí ẹ bá ti fi ẹtí bú sàbé joyè ẹ mọ̀ pé gbogbo àwọn mùsùlùmí kẹsẹ̀ súnà nìkan kẹsẹ̀ àlùsúnà nìkan àti súnfì torí kò sí súnfì kankan tí ń bú sàbé ẹ̀dọ́ láti bú sàbé kò gbọ́dọ̀ tí rọ́bìtọ̀ bá fẹ́ pẹ́ra rẹ̀ pé òun òun lead ilẹ̀ Yorùbá o ẹ lè jẹ mufti tí ó jẹ̀ sí à ẹ ti bóyá sọ̀rọ̀ tó kílẹ̀ ẹ fi gbogbo ẹ̀ lẹ́yìn mọ́rò bí ẹ̀ka dàrú kọ dàrú bí nǹkan bá fẹ́ tó yóò kọ́ sí kéde ọkọ̀ dàrú náà torí wípé ibi tí ó yẹ kí nǹkan ó tò sí ó gbọ́dọ̀ gbòjú jáde ibi tó yẹ kó tò sí òun ó gbòjú jáde ìgbò rẹ̀ yóò gbára wọn tó bá yá olóòótọ́ dùn lójú tiẹ̀ bí ṣe máa rí nu bọ́lọ̀ ṣe wọn Ọlọ́run ní Muhammad zebed tí òjò bá rọ̀ lápèjúwe yóò kó àìmọye pàǹtí ẹnu àwọn nǹkan tó máa rí lé tí àgbàrá ò ní gbádànù láwọn nǹkan tó bá lè ṣàǹfààní fún kíni o àwọn èèyàn láwọn yòókù yóò kó gbogbo wóróworó yóò kó gbogbo ẹ̀jọ́ yóò àkó dànù Ọlọ́run ní bíbí Ọlọ́run ṣe máa ń sinú liyamiza Allahu al-khabiza mina at-tayyib Ọlọ́run máa separate tó dáa kó lára tí ọ̀dà ilé rí ìkan tí ń ṣe cooperative tó náà torí pé àwọn kan ya lábẹ́ wọn gbogbo àwọn tó ya lábẹ́ rẹ̀ tẹ́ bá jẹ́ mẹ́wàá mẹ́jọ nu alùsùnà ni ìbínú alùsùnà ló fi lọ bá ṣíà ọ̀rẹ́ mi ni tẹ́lẹ̀ o nígbà tó ti lọ bú àwọn sàbẹ́ tó lórí burúkú rẹ̀ wá ń sọ lórí burú lẹ́nu lórí burúkú ẹ̀dá ọwá ń pe Abubakar ló kọ tí ọ̀dá ẹnìkan sì tó ń bà ọ́ lọ́wọ́ bí wọ́n tó wà ní olè bọ̀ ọ́ lọ́wọ́ mo ti do lórí burúkú ẹni bá bà ọ́ lọ́wọ́ gan lórí burúkú lòun náà ọ̀rọ̀ tó ń tiẹ̀ sọ yìí pé ó ń tì mí lójú àti wí lórí mímbàrí tó lóun ò tiẹ̀ nímọ̀ kankan bẹ́ẹ̀ ni ọkà fáṣà yọ jáàmù gbogbo àwọn tẹ́ rí náà gan ẹni wọ́n wá sọ lábàá kó ká gbọ́ bẹ́ẹ̀ àwọn ọmọ tí a kà ní èmi ọmọ àwọn àfáàlè mi ṣùgbọ́n náà lè dá tí a kà lórí bàbá olùkọ́ àgbà kọ́ wa délẹ̀ ẹ̀yin ẹ wá sọ lábàá ká gbọ́ lábàá yìí lónìí wọ́n fi tó lúwò yàn olóòlò sọ lábàá tó kílẹ̀ àjù kéré pé wọ́n fi ṣe fọ́ǹbù bó ṣe rí nù torí àwa àmọ́ ń wádìí tíra àmọ́ ń ka tíra ètò àbàṣe ìrìká àmọ́ ń gbọ́ lẹ́nu àwọn àfáwà á sì tẹ̀lé àwọn ìfọ́ǹbù àyè sọ pé gbogbo ẹ̀ lásìkíní lámà lójú ọ̀rọ̀ ọ̀rùn kọ́ pé odidi professor doctor ẹni ọkọ mi ń kéwò ẹni tó tó bàbá fún mi ní èèyàn àbí ní kéwò gbogbo wọn ni wọ́n á farabalẹ̀ pẹ̀lú wa ni wọ́n á ń kọ́ wa bá ṣe máa ṣe wọ́n ò tàkà wa ẹ̀yin wa ń bùgà èmi àti ń yàtọ̀ ààyè ṣe ara wa tó bá yá àwọn olóòótọ́ gbára wọn jọ àwọn àjẹgàba lórí àwọn èèyàn ṣùgbọ́n pọ́ìntì tí wọ́n ń pè ní ìwé ètò tí ń bẹ́ ń bẹ̀ tẹ́ ẹ bá rí sí ẹja jọ ṣe because ó kú ibò míì tẹ́wàá sọ pé ibẹ̀ láti lọ pàdé ibi tá ti pàdé rè lórí olúwo yìí láti pàdé that is normal normal ni wọ́n fẹ́ sọ̀rọ̀ tó clear orí olúwo yìí ni ẹja ti pàdé tá a bá fi lè pàdé lórí olúwo yìí ẹ̀yin mùsùlùmí tẹ́ ń bẹ́lẹ̀ Yorùbá kò sórí ẹ̀ nìkan kan tẹ́ ti lè pàdé mọ́ ibà bá lónìí yìí lónìí gbogbo tó bá jẹ mọ́ òun ṣe tán ó tún wá fèsì súnà nílùú ìgà inú súnà lọ́fíìsì àǹdẹ́jẹ́ sọ́dọ̀ fún yín gbogbo àwọn àfáàtẹ́ pé Sufi ètò nímọ̀ nú wọn ọ̀sẹ́nì ẹ̀kan tí ó fèsì súnà àdẹ́kọ̀ọ́dẹ̀ sẹ́nì ẹ̀kan tí èpẹ́ ẹ̀lẹ́ súnà ẹgbọ́ ẹgbẹ́ ìwọ́n tẹ̀yìn jẹ́ òkè sáà tán pẹ̀lú àwọn súnà nìkan ní súnà àwọn Sufi yẹn náà súnà làwọn náà tẹ́ ẹ bá ṣe bí Sufi ni ṣe Kamaluddin Al-Hadabi rahimahullah Sufi hàn náà ni ṣé ká dàmàlì lórí Sufi ni síbẹ̀ àmẹ́yẹ ìṣẹ́ búṣà bébí
wọ́n sọ̀rọ̀ orí àbí ọ̀sọ̀rọ̀ rẹ̀ tíra àwo ni ṣé kádàmà kọ àbí tíra àwo ni ṣé kàmáàlù kọ àbí lẹ́tọ̀ wo ni wọ́n kọ tí ò dùn gbọ́ tẹ́yìn máa gbọ́ tẹ́yìn sọ pé ẹ̀tàkùn wọn. àfàwọn ẹ̀tanú tó dé nísìnyí ẹ̀tanú ló gbé nǹkan kúrò lọ́dọ̀ wọn. ẹ̀tanú ni ọlọ́run rí organize gbogbo bí kò ṣe yẹ kó rí ni ọlọ́run sì wàá ṣe òòrìlé bàjẹ́ torí tó bàbá lé jẹ́ ní irú àfáà àwọn sáúbàn kò ní lọ jámíà òun náà tó wá ní di àfáà àgbà ìmáàmù jímọ̀ ìmáàmù mùdírù odidi ilé ké ńlá ìyẹn ni pé tó ọba rò bí o lè ba nǹkan jẹ́ ọlọ́run ọba ti ba tiẹ̀ jẹ́ toró ti gbé nǹkan míì dìde tó fi rọ́pò ìkejì gbogbo wa àwa tó dípọ̀ ń ba nǹkan jẹ́ káwa máa bú sèkè ádámù ó dùn yàtọ̀ tó rọrọ̀ ti ẹ gẹ́ àwọn èèyàn lọ rè gbé wá bó ṣe ń bú sèkè ádámù tó ń takò bàbá rẹ̀ ọmọ ya òdodo ọmọ ní pọ́ǹtì ni tí ń bá wípé ó ti kí ni o tó ti palẹ̀ pọ́ǹtì ọba iná lè yé pọ́ǹtì tó sì yẹ ká ti pàdé ni bá a mọ̀ pọ̀ yẹ ká pàdé ń bẹ̀ lónìí bá a mọ̀ ọjọ́ díẹ̀ náà ló kù gbogbo wa á padà pàdé àwa ò sì wá darí yín ọlọ́run ni ó darí mùsùlùmí ilẹ̀ yorùbá ni ó tò wá ṣùgbọ́n a gbọ́dọ̀ mọ́ iṣẹ́ rẹ̀ ara aṣẹ́ tó jórí jìnnà náà là ń ṣe lágbára ọlọ́run á unite islam ó sì dá subhana rabbika rabbil izzati amma yasifun.